àwọn àṣírí kan ń bẹ tó relate mọ́ ọ̀rọ̀ bandit ti lọ bẹ́ẹ̀ náà làwọn àlàyé kan náà ń bẹ tí gbogbo ẹ̀ relate mọ́ àwọn ọmọ tí wọ́n túlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí gbé láti ibi oṣù kan ó lé àwọn aráàlú wá sí ní bùkátà sí kó yé wọn lábẹ́ ń tà ń pè ní fíkì olùwàkà ìyẹn ni pé àgbọ́yé kí ni ń lọ torí ẹni tí ó bá mọ nǹkan tí ń lọ wàhálà ni yóò kò bẹ́ sin rẹ̀ yóò kò bẹ́ lómi. Àkọ́kọ́ ní orúkọ mi ní orúkọ ọ́fíìsì the Grand Mufti of Yoruba Land àti ní orúkọ Jamaat Awọn Muslimin lórúkọ community ńlá tó ẹ̀ pé nítorí Islam lásán ló fura Darul Hijra àti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa kí àwọn sọ́jà wa àwọn ọmọ ológun ọmọ iléeṣẹ́ ológun Nàìjíríà àkí DSS àkí ọlọ́pàá ẹnìkan kọ́ mọ́ darapọ̀ ẹlòmíì mọ́ o ìjọba òun ló ṣiṣẹ́ pèsè ìlú ẹkùn pèsè ìlú olóńgbò àbí OPC àbí any private security no anybody kódà wọn ràn wọ́n lọ́wọ́ àwọn bí o sì béèrè ìrànlọ́wọ́ wọn ìjọba pọ́nbélé náà ló ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn àṣírí ọ̀rọ̀ dá kó yé àwọn aráàlú ní nǹkan tí ó jẹ́ pé yóò mú ká lajú òní máa sọwánù. Ṣé rí ìpolongo ìdásílẹ̀ àbí promotion àwọn ideology kan àwọn àròrí kan ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn kan wà behind ẹ̀ àwọn kan bẹ wọ́n fẹ́ gbé àwọn àròrí kan kalẹ̀ àwọn kan bẹ wọ́n fẹ́ dá ẹgbẹ́ kalẹ̀ tí ó kó Yorùbá lẹ́rú àwọn kan bẹ wọ́n fẹ́ convince ọmọ Yorùbá àti ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn àròrí èṣù àwọn kan sì ń bẹ àwọn ní different interest tó jẹ́ pé bí ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ wọn kálukú ń lò níbàámu tiẹ̀ lápèjúwe ọ̀rọ̀ bandit ó bóṣèlú rìn ó dé ní ó bóṣèlú rìn àwọn tó jẹ́ olóṣèlú wọ́n ń lò báyà láti bá opponent wọn jẹ́ àbí láti promote ẹgbẹ́ tiẹ̀ àwọn kan bẹ wọ́n ń polówó ìròrí ẹ̀yàmẹ̀yà àfi Yorùbá nìkan ni ó àfẹ́rẹ́ lómi àfẹ́rẹ́ Haúsá àfẹ́rí Ìgbò àfẹ́rí Fúlàní àfẹ́rí bá àwọn náà nílùú tí wọn náà táwọn bá polówó rẹ̀ bẹ́ẹ̀ Nàìjíríà ti dàrú. Ìpolówó tí ọ̀dà alẹ́mọ̀ promote Yorùbá sí ìka tó burú bẹ́ẹ̀ ìyá wa ni ìyá dáadáa ni ṣùgbọ́n a gbọ́dọ̀ wá fi máa pa àbí disgrace ẹ̀yà mi torí tá a ṣeun táwọn náà bá ṣe fáwọn náà kọ́ ó ti dogun àwọn kan lo ọ̀rọ̀ yìí fún ìpolówó tribalism àwọn kan lo ọ̀rọ̀ bandit láti gbógun ti Islam gangan òun gangan ló le jù tọ́kàn wa Islam gangan kì í ṣe Christian ni wọ́n lọ mọ́ kì í dẹ̀ ṣẹlẹ̀ bọ̀ ni wọ́n lọ mọ́ ẹ tí wọ́n fẹ́ lọ mọ́ ni àwa mùsùlùmí kódà tó níbi tí ojú bá ti ń tì wọ́n tí wọ́n torí àti dákọ̀ àwa mùsùlùmí tẹ́ ẹ bá ti sọ pé Fúlàní ni àbáwúsá ni ńgbà wọn bá sọ̀rọ̀ dílẹ̀ wọn ní Islam ni. ẹ̀yin ọmọ Yorùbá bó ṣe rí nìyẹn o ẹ sì jẹ́ kí sọ̀rọ̀ kan fún yín sẹ́ẹ̀rí gbogbo ideology mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí wọ́n ń lò fóṣèlú wọ́n náwó sí láti fi ohun ẹgbẹ́ tí wọ́n takò àbí láti fi promote ẹgbẹ́ tí wọ́n náwó sí wọ́n dẹ̀ láwọn agent wọ́n láwọn promoters kódà ọlọ́run mọ iye àwọn bloggers tí wọ́n ń lò àtàwọn journalists tí wọ́n ń lò wọ́n ń jókòó tó ń ṣe meeting rẹ̀ ìyá tó lẹ̀ ìyá tó ṣe báyìí àwọn kan ń lò fún tribalism nígbà tí àwọn kan jábọ́ wọ́n fẹ́ sọ pé kí Yorùbá yá lọ ìgbà tí wọ́n rí pé kí ní ìyọ̀ ọ̀rọ̀ wọn wá jókòó lórí ìjẹ́pẹ̀ ní tribalism Haúsá ọ̀dá Ìgbò ọ̀dá Fúlàní ọ̀dá àwọn ni wọ́n máa lẹ ẹ̀yà kan ní orúkọ bandit pé àwọn bandit o àti kidnapper o yóò Haúsá ni Fúlàní ni ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ Islam ló fẹ́ bú ọwọ́ ń bá ìyàmìyàdá ṣe wá rí àwọn kan bẹ wọn àti ẹ̀ lójú tí rárá Islam gan ni asatana ìjẹta ìjẹrin òní yìí wọn ò tún síbẹ̀ lọ́la Islam wọn sá sọ pé ẹ̀sìn yẹn lé pọ̀ o ẹ̀sìn yẹn burú pọ̀ o oníjẹ́ wọn máa jiyàn gbé o àwọn bandits kì í ṣe pé àwọn Muslim ni
bí ọ̀sẹ̀ mẹ́rin bí ó sì pè 5 sísìn ẹ bá lọ wo túbà mi mo ní gbogbo àwọn èèyàn kan bẹ́ẹ̀ lọ àdúgbò ọlọ́run òdòdó tí a pé àwọn ọmọ nǹkan lọ́jọ́ wọn dá wọn padà tí ẹnì kankan ò ní kú nu wọn yàtọ̀ sẹ́ni tó ti kú ká tó mọ̀ ṣàdúrà. àwa ní nínú àwọn àdúrà tá a ṣe lórí mímbàrí a sọ fáwọn èèyàn pé orí mímbàrí yìí ó ọlọ́run mọ́ kádàrá níta bá wí mẹ́kọ̀ọ́ gbà tí ọba sì gbà kò sí táàsì. àwọn àṣírí àmì náà kò máa tú ṣé kò tí yóò tó yín kò tí yóò sú yín gbogbo ọlọ́tẹ̀ ẹlẹ̀ mọ́ ìsìláàmù látàsìkò gbà tó ti jí ọmọ gbé l'Ógbómọ̀ṣọ́ tẹ ẹni máa mú Ògbómọ̀ṣọ́ ẹlẹ́ni Mufti ìlú Yorùbá ni ó iná àwọn tó ń dùn oríṣiríṣi ni ẹlòmíín wà tó jẹ́ Christian tó misunderstand wa ọ̀sàsíbẹ̀ ẹlòmíín wà nù ẹlẹ́bọ̀ tó misunderstand wa ọ̀sàsíbẹ̀ kódà ara àwọn mùsùlùmí ni tí wọ́n bá jà lórí league of imam tọ́lọ̀ ní tọ́lọ̀ fẹ́ kó máa fi tún lẹ̀ Yorùbá sí àwọn àtọ̀sàsíbẹ̀ àwọn ní kódà tó ń lágbá àfáà kan tó sọ wípé kódà sẹ́wọ̀n pé league of imam táwọn sí kò ṣe bandit ṣé ti ara ni bandit ojú tì í papọ̀ ọlọ́run adúgbọ́dọ̀ rẹ o ojú kámẹ́rà la wà ìbá fi orí balẹ̀ àwọn nígbà tí èyí torí ẹ̀yìn yẹn ni mo fẹ́ dúpọ́ lọ́dọ̀ ọlọ́run orí nígbà rí bí a ṣe lélẹ̀ lọ́lọ́run ṣe bá rẹ̀ alẹ́yìn tẹ́ ń parọ́ máa mùsùlùmí àṣírí fẹ́ tú kódà àwọn tí bandit nǹkan àṣírí ó tú àtúnwá sàdúrà kan sọ pé àdúrà náà ń ṣe aláṣàdúrà kan àwọn ọmọ wọn padà ọlọ́run bá ní kúnjọba wa lọ ẹ má gbàgbé point number 1 àṣàdúrà àdúrà wa sì ti gbà àṣọpá àṣírí ó tú àṣírí sì ti tú kódà kẹ́ máa jánu jù bẹ́ẹ̀ lọ ẹ wò ọlọ́pọlọ la ní ìdì ẹni tí ọ̀ya wèrè tọ́lá ẹni tí ọ̀ya wèrè lódò bá sí wọ́n ti mú nǹkan fẹ́ mú. sẹ́ni gbogbo ẹni tẹ́ fẹ́ promote rọrùn táwọn takò yìí táwọn lọ́tà tọ́pọ̀ alọ́tà àwọn tribalist alọ́tà àwọn christian aláṣejù àwọn christian tó nọ́mà wa alọ́tà àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ kí nǹkan dá torí pé ọ̀rọ̀ luwa lọ́kàn wa gbogbo ọ̀rọ̀ ló sì wà ní olùwà gbogbo yín pátápátá ọ̀yẹ́ ti máa sinmi àwa ò kì í so ń jàǹbá àṣọta ayé gan kò sì pọ́sibù ká sọ̀tà lùwà afẹ́ràn lùwà àti mùsùlùmí bẹ̀ gẹ́gẹ́ bí àkọ́kọ́ àti kírísítẹ́nì bẹ̀ kọ́dà ẹlẹ́bọ tí ì pààyàn bẹ̀ bí mùsùlùmí bá ń pààyàn àní láìkẹ́ tí ń dà lùlù tí ń fẹ̀sìn gbójú gbogbo yín la fẹ́ràn wọ́n ń dàrin àwa àti irú níjọ́ tẹ́ ebi arínú yín lẹ́yìn ara lùwà tí ń yìn wá ara àwọn èèyàn tó pé àgbèsẹ́ràn wọn dẹ̀ gbogbo ọlọ́tẹ̀ ń pamọ́ fúnra wọn ò pè àwọn ọkọ̀ tààtù wọn ń dìfẹ̀ǹdẹ̀ wọn kálukú wa náà ká lọ sí lẹ́yìn irọ́ ìgbẹ̀yìn onírọ́ bí ṣe rírí ojú ti tì yín àtẹ̀yìn onítàn òfò náà tẹ́ máa pàtàn rọ́ tẹ́ máa pàtàn bàtàbàtà ìtàn tí ìsáyédà kẹfẹ́ fi disgrace Islam tàbí kẹfẹ́ fi promote irọ́ àbí kẹfẹ́ fi máa promote tribalism àbọ̀tẹ̀ àbí ìtàn tẹ́ pé ẹ̀yin gágó lójú tì ìtàn tí ò ṣe máa pa ìtàn ni mò ń gbọ́ bí ọjọ́ mélòó kan sí ìṣèjọ́ tó mo rò ní kan bẹ́ẹ̀ lágbárí ó tọ̀ ní lọ́wọ́ sí pàtàn lọ pé ìtàn bí Yorùbá sì bẹ̀rẹ̀ lọ́ba ní Ọlọ́run lọ́sẹ̀ di bàbá wa Odùduwà látòdì ọ̀run ọwọ́ àfún láwọn adìẹ kan lọ́wọ́ dàpọ̀ bí oríṣi ẹyẹ mélòó kan náà mọ́ wọn ní ń gbà tó wá yá ó sì gbé ìpẹ́ lọ́wọ́ ọwọ́ gbé ìpẹ́ lẹ̀ adìẹ wa ń tan ìpẹ́ ìpè Ilé Ifẹ̀ ló kọ́kọ́ tàn lọ́wọ́ ń fẹ́ lọ́wọ́ àdìwò ilé ayá kò sí àgàtọ̀ bá mu nínú ọgbọ́n àtìmọ̀ bàbá ní afẹ́fọ́ gbọ́ gbé ìyẹn ìyá wèrè níwájú ọlọ́gbọ́n babalá tó fẹ́ fìtàn gbé òsítọ́ jẹmọ́ nínú ọ̀tàn wọ́n bàtọ́ pé ṣé ìyá wèrè ọ̀dà sí ìtàn àgbélọ́gbọ́n gbùnù tá a pè ní sáyẹ̀nsì Yorùbá kí ìyọ̀tọ̀ pé adìẹ lọ́tàn gbogbo Oòduà lọ́kọ́ wáyé Oòduà tí ò ju bí 700 years sísìn lọ lọ́wọ́ Ilé Ifẹ̀ bí 700 century méje péré lẹ́yìn Islam tí Islam ti bẹ̀rẹ̀ Mẹ́kà àti Màdínà tó ti dé Áfíríkà lòdùà tó wá síbí báyìí òun ló wá jẹ bàbá fún àwa níbo lè ti wá rí ìtàn ayé nìṣẹ àwọn kan wọn wrong information pé àwọn kan ní ọdún ayé kò ju 7,000 years lọ àwọn kan ló ju bẹ́ẹ̀ lọ 7,000 years làwọn onímọ̀ kan sọ pé ọdún ojú orí ayé láti àti dáadáa mà kò jù báyìí lọ àwọn kan sọ wípé ó ju bẹ́ẹ̀ lọ pé ó sì lè jẹ́ 7,000 years Ọlọ́run mọ̀ àwa sọ pé Ọlọ́run ló mọ̀ jù ṣùgbọ́n kálukú náà lè ronú nígbà tí ó bá ti sọ pé ọ̀rọ̀ tọ́lọ́run sọ àbí ọ̀rọ̀ tí a ní Muhammad tí Ọlọ́run rán sọ ọ̀rọ̀ tẹ́yìn bá rí ọ sọ ó lè jó dòdò àbíkó súnmọ́ dòdò àbíkó tẹ̀yẹ̀ pàmbélé rọ́ ó sì nà. tẹ́ ẹ wá sọ wípé Oòduà tí Oòduà làwọn bá wálé ayé rí Oòduà ní Ádámà bàtàbàtà wúruwúru ẹ ti mọ̀ pé Yorùbá ọ̀la kọ́ lẹ̀ gbogbo àwọn bàbá tẹ́ ẹ lọ́nà láti 700 yìí àbí 700 náà ni sẹ́ńtúrì méje gbogbo àwọn bàbá wọn ò lákọọ́lẹ̀ àbá kankan àwùgbọ́ àkàngbọ́ pé wọ́n sọ pé wọ́n ní iná ni
ló fi yẹ wípé àwọn tí wọ́n sọ pé àtakò ìtàn Yorùbá àbá àtakò àṣà Yorùbá orí yóò burú kí ni àtakò ṣé Kùránì látakò àbí ọ̀rọ̀ Ọlọ́run ṣé ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́ fẹ́ràn Jésù Ìsá ọmọ Màríámà tí wọ́n pè ní Jésù tó ń látakò ilé ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún àbí ọ̀rọ̀ tí Ọlọ́run padà fi darí gbogbo ayé tọ́jọ́rọ̀ ìkànnì tó kó gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣáájú tí sàlẹ̀ Kùránì ẹ̀gbọ́n gbogbo wọn. Ìwọ ń sọ ọ̀rọ̀ nígbà mú ẹbọ rẹ tó gbàgbọ́ nínú rẹ̀ ìwọ ń sọ àwọn ọ̀rọ̀ tó pé ìwọ gbàgbọ́ ò lè púrùfù pé bí o ti rí rè ta lọ kọ́ lẹ̀ ńgbà náà ta lọ kọ́ lẹ̀ àwọn àwòdì ń pọ̀ nǹkan lẹ̀ ebi lẹ́yìn ìgbà tó èbò dé ilé Yorùbá tó ń rí abd lò nínú abc tó ti yọ ìyẹn ní tí yẹn bá kọ́ lẹ̀ kò bá jẹ́ 1000 years wá jẹ́ 2000 years tó ajá kọ́ lẹ̀ àkọọ́lẹ̀ yìí sọnù àmọ́ gbogbo nǹkan tó ọmọ ìdẹ́ Ádámù bá há sórí ló lè sọnù ló lè pòórá lè yẹn ló má gbọ́ nílé rárá àbíkó ti dín àbíkó ti lé àmọ́ kọ́ọ́lẹ̀ àgbọn ti kọ́ọ́lẹ̀ ẹ sọ fún àkọọ́lẹ̀ kankan nígbà ayé Ọ̀rúnmìlà wọn bàbá wa látàyà Oòduà àkọọ́lẹ̀ wo ló wà kò sí Àlùkùránì nìkan ló wà tó máa ń já kọ́ọ́lẹ̀ Yorùbá ọmọ àkọọ́lẹ̀ kankan lé ayé rẹ̀ àkọ́kọ́ tó kọ́ mọ̀ ní alif bá ta sa ti àwa mùsùlùmí kéwú lẹ́yìn ọgọ́rùn-ún bíi mẹ́ta àbí mẹ́rin iná ní abc ìbò tó yá dé Islam lọ́wọ́ kọ́ láwọn lójú níbí láti nípa bẹ́ẹ̀ bí tá a ti lọ ní wípé àwọn aráàlú ẹ̀yin aráàlú wa wọ́n fẹ́ sọ yín nù wọ́n wá ń promote àwọn ìròrí mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí àwọn olóṣèlú kan wọ́n fẹ́ mislead yín olóṣèlú òtítọ́ wa ẹ̀yin náà ó rí wọn àmọ́ olóṣèlú tó bá yẹ pé irọ́ ní fi ń polówó ẹgbẹ́ rẹ̀ ó mislead yín nìyẹn kò fẹ́ ọ fẹ́ tún yín jẹ nìyẹn irú wọn báyẹn tí ìjọba bá bọ́ sí wọn lọ́wọ́ kò sára tí wọn lè dá ní ara bí ara òfò ara àbàlùjẹ́ àwọn kan lò fóṣèlú tó ń lọ rẹ́rẹ́rẹ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ security wa ẹlẹ́ẹ̀kejì àwọn kan lò ó fún tribalism wọ́n fẹ́ fi dá ogun ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ ọlọ́mọ fún wa sí afẹ́ kí gbogbo wa wà lẹ́yọ kan Nàìjíríà ẹ̀yọ kan inú ọ̀fọ̀kàbalẹ̀ àwọn fẹ́ fọ̀ pẹ̀lú tribalism ẹlòmíràn mọ tí ń ṣe gan ọkàn pé mo ti rọ ni ọ̀gá pé tóun dálẹ̀ ó lè bí ẹ̀wò ní ìsẹ̀ àwọn ọmọ Haúsá àwọn ọmọ Fúlàní wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ líle ṣé ta bá ṣe sùdákẹ́ fún bí sáà náà lè dá ti náà padà ìjà bẹ́ẹ̀lẹ̀ lọ́jọ́ láàrin Yorùbá àti Haúsá bí ó ṣe máa bẹ̀rẹ̀ nù àwọn tí wọ́n wá bandit káàkiri dá Fúlàní wọ́n ń lọ wọ́n fi kámẹ́rà ya màálù ẹ̀rọ kò sí bandit jẹ mọ́ra wọn níbi agbọ́nrin yìí mo fẹ́ sọ fún yín àlàyé mẹ́rin ìpín mẹ́rin ló wà ní gbogbo ariwo tá à ń pa yìí lórí ọ̀rọ̀ insecurity yìí number 1 òun náà ló jẹ́ nǹkan tó léwu jù mẹ́ta yòókù àtọwọ́ wa ló ti wá àtọwọ́ aráàlú ló ti wá bandit lọ́pọ̀lọpọ̀ gbà 90% ìmọ̀ lọ́wọ́ àwọn tí ìsọmọ Nàìjíríà nù àbí tí wọ́n ń lò wọ́n láti outside àwọn bandit gangan weapon tí sì máa ń wà lọ́wọ́ wọn kì í ṣe tí fìgìláńtẹ́ lè lọ kojú kì í ṣe tí private security lè lọ kojú OPC ò lè kojú ẹ ìrù ẹsẹ àbí ìrù màálù àbí ìrù ẹkùn àbí àbàtẹkùn àbí ìrù àbàtẹkùn àbí tẹkùn ò lè kojú ẹ lórí ọ̀rọ̀ táwọn ọmọ bára wa sọnù tẹ́lẹ̀ tí wọ́n sọ pé kò sí nǹkan táwọn ò lè kojú ó ń múlẹ̀ fún yín ni àgbà ayé múlẹ̀ láwà bandit advanced soldier ni wọ́n dẹ̀ lo advanced weapons gbogbo àwọn ìbọn tí ogun lákàáyé lè dámọ̀ tẹ́lẹ̀ dámọ̀ pọ̀fọ̀ sí tí àwọn Yorùbá ń bí ṣe àbáwọn ìrìn ọ̀sàkàbìlà kátẹ́ máa ń rà ní ẹgbẹ́ lọ́mọ lọ́wọ́ tẹ́ o ìbọn tó wọ́n ti gbọ́wọ́ lé báyìí wọ́n pààyàn lọ́nu àwọn àjọ̀dún ká máa wà surprise pé àtàwọn ọmọlẹ̀ àwọn òṣàgán gbogbo wọn wà surprise pé láì sóòṣà ìbọn táwọn òṣàgán ọmọ ọmọ ṣe lé sí ìbé èbó gangan ìbé èbó èsì ìbọn Nàìjíríà o ìbé èbó Nàìjíríà náà máa rà ní. bandit yàtọ̀ ẹ̀yin aráàlú yìí bandit yàtọ̀ ẹ bá jẹ́ wọ́n pa irọ́ fún yín bandit ló wà léwu jù òun gangan ní òun affect ó sì jẹ́ very great threat against Nigeria national security gbogbo ọmọ Nàìjíríà ewu tá a ní jù tó burú jù ó náà lè wu àwọn foreigners tí wọ́n á legend inú lẹ́mí ó sì ti fọ́ pé nígbà míì àwọn tẹ́ kó ó lè jọba Haúsá lásán àbí Fúlàní lásán àbí Yorùbá lásán àbí Ìgbò lásán bẹ́ẹ̀ tẹ́ máa rí pé gbogbo weapon tí wọ́n ń lò àwọn foreigners ló ṣe kíni lọ supply wọn àwọn yẹn yàtọ̀ nínú ìran mẹ́rin kẹ́yìn aráàlú kọ́ ẹ̀jẹ̀ kó yẹ yín ìran ẹlẹ́ẹ̀kejì iná làwọn kidnapper ti wà tó wà àárín wa lọ́wọ́ kò jẹ́ mọ́ bandit wọ́n máa ń fọ́pọ̀ mọ́ra wọn irú gbogbo àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní ìlú ẹ̀sìn àbí ìlú kìíní àbí OPC gbogbo tí ẹ̀rí tí wọ́n ń sọdẹ káàkiri wọ́n lè gẹ̀ẹ́tì kidnapper
torí kidnapper dùn gẹ́ẹ̀tì wọn àbí ẹ̀dá kan lọ́dọ̀ bandit wọn àbí ẹ̀dá pàápàá wọn àbí mẹ́ta làwọn ẹ̀dá kan lọ́dọ̀ bandit àwa tẹ́rì náà àwa náà ti gẹ́ẹ̀tì gbọ́mọgbọ́mọ rí àwọn gbọ́mọgbọ́mọ tó bá jẹ́ ìyọ̀kan làmá pè gbọ́mọgbọ́mọ tó bá ti di pé ó wà well organized àpè ní kíni kidnappers ó ti di original threat àbí terrorism against our people àwa yìí náà lè gẹ́ẹ̀tì ẹ̀ àwọn kan sọ pé ṣé kí ni Mufti bẹ́ẹ̀ ṣe kò sí dẹ́ ilé ṣe tí mi ò lè ṣe ìdí mi ò lè ṣe ní gọ́ọ̀mẹ̀ntì ló lè ṣe àwọn alájú àmọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ló lè ṣe lọ́jọ́ ẹ̀ náà dára yín ẹ̀ tẹ̀ máa tara yín yẹ náà ní bandit ní ìsinmi ò lè lọ bandit kò lè sí anybody nínú wa tó lè lọ gọ́ọ̀mẹ̀ntì tó lè ṣe náà ló ti ṣe ẹ wà àgbàlá àti sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ni irú àwọn kan wá dìde kan ni àwọn bandit wọ́n fẹ́ máa dáa mú kíní wa láti dìde nítorí wọn nítorí tá a fi ń takò wọn ni pé wọ́n kàn máa lọ rì báwọn tí wọ́n lè dámú bí kan lọ báwọn Fúlàní tí ó ṣẹ̀ àwọn tí ó ṣẹ̀ wọn a máa lò tẹ́ bá ti fún bábára fún wọn ẹni tí ó wà well organized nínú security òun náà ni official security tó ń bẹ lọ́ndà government tó ń gbọ́ràn kìí sáwọn èèyàn wa yìí wọn àgbọ̀dọ̀ fún wọn lágbára tó bá fún wọn lágbára ọ̀tá àárín ara wọn gan bẹ tí wọ́n máa yìnbọn fúnra wọn OPC wọn àti irú mọ̀ra ibà ń dákọ̀ ọ̀rùn tí ṣe Àmọ̀tẹ́kùn irú màálù irú ẹkùn ọ̀tá ni wọ́n tó gbóná ifo OPC láàrin OPC ìbọn wọn sọ Gani Adam kì í ṣẹgbẹ́ anybody nínú àwọn tí wọn láwọn ṣe security tọ́lọ́jọ́ rẹ ti pẹ́ àwọn bó ṣe wà kó gbọdọ̀ sọ pé wọn lọ bá dáná bá sọ wọn kàn mú lẹ̀ ni tí Gani Adam bá sọ pé wọn lọ rí báwọn bandit Tinubu ń mú lẹ̀ ni ó lè lọ bá kidnapper ó lè lọ bá gbọmọgbọmọ ẹ̀gbọ́n mi ò ṣètò bá bandit wọn ò fi gbọ́n wẹ́ wọn lọ báyìí ni ayé tó ẹgbẹ́ Fúlàní ìbọn sakabula tí ògbólaka yìí náà lè mọ̀ sí ìbọn sakabula lásán lọ́rùn kì í sí ẹni gbogbo àwọn ọmọ ìbọn wọ̀ lé sí ẹlá ẹ̀kọ́ wọlé sí ẹlá náà ẹ̀yọ́ tó pẹ́ ìgbàgbọ́ ògbólaka yìí ẹni oògùn yọ wọlé sí ilá ìbá tí ẹjọ́ sí lára yìí gan wọlé sí ilá. ìmọ̀ máa ń gbọ́n tá a bá ń sọ dáadáa nítorí pé nǹkan tẹ̀ ń ṣe ń tú àwọn èèyàn ẹ̀jẹ̀ ń gá wọn nínú fi ń bí wa àwọn èèyàn ẹ̀dẹ̀ rí nínú ẹ̀tọ́ wa ní kájẹ́ kan mọ òtítọ́ kò yẹ ká gbà kẹ́ máa tàn wọ́n ntẹ́ẹ̀mù lẹ́ ń sọ ntẹ́ẹ̀mù any difference between bandits and kidnapper the kidnapper wọn lè kódà kidnapper lè jẹ èèyàn mẹ́wàá ní bẹ́ẹ̀ wọn rọ kódà kidnapper tẹ bá fẹ́ sí ọlọ́pàá dájọ́ padà kó yín o torí ní ìsìnlẹ̀ pé àwọn ọ̀tá yín ní kidnapper lẹ́bàá lọ kọlù wọn àwọn tó kidnap ọmọ wà ẹ̀yìn ọgbọ́n tó sọ pé lágbájá ó ti sópìsì rí lágbájá ara àwọn ọmọ lẹ́yìn àwọn ẹ̀rú ẹkùn ní tẹ́lẹ̀ àwọn tó dàlú ẹkùn ní tẹ́lẹ̀ ó lè jẹ́ pé ó wà lóko lọ́gẹ̀ẹ́tẹ̀ ẹgbẹ́ mi sẹ́ so tẹ́ ẹ bá fẹ́ operate irú èèyàn ọ̀bọ̀n ọlọ́pàá gbọ́ ìsáyàdà kọlọ́pọ̀ tẹ̀lé yẹn tàbí kọlọ́pọ̀ sọ pé tẹ́ ẹ bá ti gẹ́ẹ̀tì wọn tẹ́ ẹ ti rí wọn ẹ mú wọn lè wá pè wá everybody ló lè ṣe wọn kódà bó ní gbangba mi gbogbo àwọn ọdẹ gbé lọ́wọ́ báyìí wípé àwa la máa sọ ilẹ̀ Yorùbá gàgà ó possible kí wọ́n rí information ẹni tó jiyàn gbé nítorí pé ọmọ yẹn ti kọjá láàrin wọn rí ó possible kí wọ́n ṣòfófó kan ara wọn irú àwọn àníṣe àmójútó security tá bá fẹ́ káàkiri criminal táwọn wà láti fàlẹ́ ọlọ́pàá lọ́wọ́ wọ́n bẹ́ẹ̀ mú wọn náà ti máa ń ṣòfófó pé òṣèlú campus àwọn bí báyìí ní bíyìí and àsìkò báyìí ní máa ń ṣe kíni wọ́n lè ṣòfófó fún àgbẹ̀ ẹ̀wò ó ti kó ìbọn wọlé àbó ti kógbó wọlé owó kidnapper tẹ̀rí tí wọ́n sọ pé tí wọ́n gbé sórí internet pé kíní kan ó lè rọrùn bẹ́ẹ̀ kò tọ́ka sí pé agbára wọn ká àti sèfù ilẹ̀ Yorùbá kò sí ẹnì kẹ́kẹ́ tó lè sèfù ilẹ̀ Yorùbá ju gọ́ọ̀mẹ̀ntì lọ àwa private security àlema help wọn o àwa sì rí dọ́tún lámẹ́wàá láàmà sọ wípé Ọlọ́run ní jẹ́kọ́jẹ́kọ́ lẹ́bọ̀ ní àmà sọ wa àmọ́ tó lọ́bọ̀ bá ṣe security níbi tí ò ti ṣe muslim sọ pé kọ́mọ̀ sí títí dìgbà tó pé àwa mùsùlùmí náà ní agbára àti sọ ara wa because ẹlẹ́bọ̀ tá ẹ̀sìn wọn ò papọ̀ ó lè máa gbé ooru ní àsìkò bàtà àná kírun ẹ̀sìn wọn papọ̀ sọ ara yín káyọ̀ náà ò sí kíni ká sọ ara wa títí muslim ló fi ní security rẹ̀ we will never believe in any other security yàtọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì torí gọ́ọ̀mẹ̀ntì gbogbo ẹ̀sìn ló ṣe kíni lọ approve sẹ́yìn tẹ́ wájú pé ń bú Islam ẹ̀ ń sọ ọ̀tá wa lẹ́yìn àti pé ẹ̀ fẹ́ sọ ilẹ̀ Yorùbá ẹ máa sọ àyè yín ni ẹ sì máa gbọ́ dáadáa yìí yẹn wa ẹ mọ̀ fún ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀ kẹ́ni kankan wà lọ ìlú kan kó dúró lẹ́gbẹ̀ẹ́ títì rẹ̀ kó ṣe fídíò kó gbólẹ̀ Yorùbá eré àbí tó lè lọ lóṣù kíni lọ́lọ́ níwò ní ìsìnkú sí ẹni kankan tó rí iṣẹ́ security ṣe tó bí tiwa àwọn security Ìwó tó jọ kan nínú àwọn ìlú tó tóbi jù nílẹ̀ Yorùbá nínú àwọn ìlú Yorùbá tó ṣe kíni ìlú tó lọ́ba bàbá wa Olúwo àwọn security bẹ́ẹ̀ kò sí ìrìn táìmú àwọn tí wọ́n wú orí òkú àwọn gbọ́mọgbọ́mọ àwọn olè kódà tí wọ́n kó bá wá láti wá jalè
àkójú wọn gbogbo ìlú pátá lọ́rọ̀ fẹ́ lómìnira níbòmí káwọn tó bá wà lára dáàbò bo ilẹ̀ Yorùbá a ní àjẹ́ndà láti sọ gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá pẹ̀lú kọ́pùsà àwọn mùsùlùmí náà àtẹlómi tó bá gbà kásọ̀ mu nílùú àyè nísìn àti kírísítẹ̀n bẹ̀ àtẹlẹ́bọ̀ bẹ̀ àti mùsùlùmí bẹ̀ lọ́wọ́ àláwo wọ́n fẹ́ràn security wa wọ́n sì wọ́n sàtàfà àdó àwọn ẹ̀dẹ̀ mú wa more than 25 years rí àṣàṣìṣe rí wọ́n sọ pé tàwọn security jalè torí Kùránì la fi ń rí wọn bọ́ọ̀bà tí gbọ́n lecture o ní máa ń ní àníjó dá sí security gbogbo community ni wọn títí àti permanent síbẹ̀ náà ń tọrọ fún akókò mọ́ jẹ́ pé àkàn ń pé ká permanent sọ́dọ̀ àwọn kò sẹ́ni àgbà tó lè jẹ́ tiwa àwọn Christian náà káàfẹ́ ṣe program wọ́n yìí fàájọ ká fún àwọn ní security bẹ̀ ẹ̀yin náà máa ń rò wíwáyà ẹni tí wọ́n bá wá jà ó kó kí wọ́n fẹ́ sọ ajẹ́rìí dídẹ̀rìn wọ́n máa bá àjà wọ́n máa dùn alẹ́tọ̀ ara máa bọ́ sọ̀rọ̀ rárá àjọ máa jà ni àmọ́ ìjà tí a yàtọ̀ bá làákà ìmọ̀ ni ìjà pé fún mi lẹ́tọ̀ mi mọ́ dínà ìmọ̀ lẹ́tọ̀ mi ní ilé gbàgbé ẹ̀tọ́ mi sí ọ̀tán wọ́n á ní nígbà tí defend the right wa lẹ́gbẹ̀ẹ́ nation èmi fẹ́ lù jáàbù wọ́n á ní gbọ́dọ̀ lù jáàbù dídì ká tọ́jú pé òfin àlọ́ omi ti ṣe kí ni kí n lò ọwọ́ nígbà yẹn lọ́wọ́ pè mí ní terrorist yíyá máa wí terrorist rẹ̀ gbọ́ bá fẹ́ wí lọ́ máa wí lọ láti only thing tí wọ́n jẹ́ differences láàrin wa tí ẹlòmíì fẹ́ gbọ́ yé ẹlòmíì àparọ́ ìwà ẹ̀gbọ́ ìwà tó lè dá Nàìjíríà rú ìwà tó lè dá ilẹ̀ Yorùbá rú àwọn máa ń against ẹ̀ nínú rẹ̀ ní kí ẹ tí ò tó lù sọ kọ́ á máa sọ́lù àmọ́ àwọn tó lè sọ́lù àwọn bẹ́nu àwọn security táàrin máa rí ni a máa rú àwọn ọmọ tó kálukú máa gbó káàkiri tí wọ́n pè security vigilante wà àwọn private security wà kàn pé kì í mú gbó kì í mú mùkúmù ẹ̀rẹ̀ rí láàárẹ̀ níbi service ẹ̀ ìta àwọn tó máa mú mùkúmù tó wọn ọmọ Ọlọ́run yìí anytime wọ́n lè pa olówó wọn gẹ́gẹ́ ń sọ wọ́n lè gbé owó rẹ̀ wọ́n lè sá lọ tó jí nǹkan rẹ̀ tó ń sá lọ ṣé security wà nù ṣé táwọn afọkànbalẹ̀ sínú kí lè fi train àwọn tí mẹlẹ́ yìí nítorí tí Nàìjíríà fi lè rí pé sẹ́díẹ̀sì ṣe lè lára wa tó pé lára wa àtọ́lọ́ọ̀ ni àgbọ̀dọ̀ náà lọ kírun àgbọ̀dọ̀ náà gbàwẹ̀ ẹ̀sìn yẹn làwa fi rí security tíya ẹ bá ti lo ẹ̀sìn ẹ yà lo agbára ìjọba tó dáyàn mú tí ọlọ́pàá kan àbí sọ́jà kan àbí DSS kan tó bá ṣe ń tọ́ta kó fún àbọ̀ ní aráàlú jẹ ìjọba ó dì pẹ̀lú ẹ̀ ìjọba dì pẹ̀lú ẹ̀ ìjọba dẹ̀ mọ́nítọ̀ wọn ó mọ́nítọ̀ gbogbo operation wọn òfin mú ọlọ́pàá ó mú sọ́jà ó ló kéde wọ́n kàn fún ẹlẹ́ kan máa ṣe tó wọ̀n bọ́lọ́pàá bá sì mú gbó àbí sọ́jà mú gbó àbí DSS mú gbó ọyọ́ ọmọ ni ọ̀bẹ ètò security rẹ̀ ni. àmẹ́yìn ẹ̀dá ọlẹ́mọ̀ ń fọ́n bá wà rí àwọn rí tẹ́ bá nǹkan sórí kò sí bí wọ́n wá security òṣèlú mọ̀ ṣàṣìṣe àwọn táwọn gbàgbé táwọn ìjọ wọn bá dá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn gbẹ́tẹ́ pé owó ní sìn gbèsè fẹ́ ló ní owó tí wọ́n fún ló ń sìn àwọn kan níbi kan máa lo orí Facebook yẹn kan máa pariwo àìmọye àwọn èèyàn táwọn náà gbọ́ lákà bọ́ọ̀dù tí wọ́n understand ti ṣẹlẹ̀ náà fowó ránṣẹ́ sí wọn alá kámẹ́rà fún wọn aláwọn fẹ́ ra mọ́tò wọn fowó mọ́tò ránṣẹ́ sí owó wa ti pọ̀ wọ́n ń gà wọ́n pé ilẹ̀ Yorùbá ti dàrú tí ìbá sà wá ilẹ̀ Yorùbá ti dàrú tí ìbá sà wá wọ́n pọ̀ báwọn lẹ́yìn ọ̀rẹ́ yẹn máa ráwọn fídíò táwọn ará abroad ní wọn ń ṣe gbàṣẹ́ ìgbà wa ní àṣọ olórí burúkú nìyí ni gbogbo àwọn yìí ló léwu agbọ́dọ̀ àlè kó gbèsè ayé àwọn aráàlú wa lé ẹ lọ́wọ́ àwọn kan tá à ń sọ nìyẹn number one kidnapper yàtọ̀ number two bandit yàtọ̀ kì í ṣe tí àwọn aráàlú lè ṣe àtàbárí information wọn á fi lé ìjọba lọ́wọ́ ni ẹ̀yẹ́ owó bọ́n ṣe lọ mú dáhùn ọmọ ìpadà tẹ́ bá rí tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ṣé àti ìgbà tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín gan tẹ́ ní ìjọba ń ṣe eré fún yín ni kí ló dé nítorí pé tẹ́ fẹ́ lò kíní fún ọkọ̀ tẹ́yìn lọ́rùn bá sì rí ṣètú bó ṣe lọ ìkọ̀ tẹ́yìn lọ́rùn ìjọba ò ní ṣeré ìjọba Nàìjíríà ó ń ṣeré pẹ̀lú bó ṣe mú wọn ní Nàìjíríà àdọ́gbọ́n ìjọba ò ṣeré ìjọba mọ̀ ní ṣíṣe ṣé yóò sọ àwọn fáàkì kan fún yín ọ̀dà òkú àwọn bandits dà tó ń náà pa tó bá ṣe pé ìjọba gidi ni kápẹ́ DSS ni intelligent security ni wọn and the tó wáyé pé àwọn intelligent aspect ló bá darí tó jẹ́ dandan náà sọ́jà láyéláyé wọn ò ní jẹ́ kẹ́ni àkórúkọ wọn torí ìbá ṣe ń sọ̀rọ̀ wọ́n sì ṣe ìfẹsẹ̀ gíga tọ́lá àwọn èèyàn yẹn wọ́n ní àwọn informant ṣe àti bá ti sọ òkú criminal information ti parí wọn ò rí information mọ́ tọ́lá sọ̀rọ̀ lórí tẹlifíṣàn àwọn èèyàn wọn yòókù wọ́n ti máa sá tó kéré ju jùmọ̀lẹ́ lọ fún yín wọn à ní kópù wọn lẹ̀ wọn à sì ní jẹ́ kẹ́ni àkárúkọ wọn ìfẹ́ ṣe ara tí wọ́n perfect ni ara yìí pé àwọn intelligent agent àwọn lọ darí operation yẹn ni sẹ́yìn tí wọ́n kọ́ sí fún wọn track àwọn fóònù kan wọ́n fi jẹ́ẹ̀tì àwọn èèyàn kan wọ́n track àwọn fóònù kan wọ́n fi jẹ́ẹ̀tì àwọn èèyàn kan ẹ̀kejì wọ́n fi bàálù tí ológun wọ́n fi sáìtì ibo ni wọ́n wà wọ́n sọ̀ráǹdì wọn wọ́n mú àwọn ọlọ́kadà tí wọ́n lọ gbóúnjẹ fún wọn oúnjẹ ò lè wọlé mọ́ wọ́n sọ̀ráǹdì wọn kò sẹ́ni tó lè wọlé kò sẹ́ni tó lè jáde
wọ́n á dìlé rẹ̀ ẹni wọ́n pé kí ló tọ́pẹ́ ṣé ọjọ́ ibi security rẹ̀ tẹ́ ẹ bá ti ká terrorist mọ area kan ẹ jẹ́ kó pẹ́ dáadáa yóò ti máa rẹ̀ òun bó ti máa sinúrò ebi ó ti máa pa kò ní pẹ́ tí fi máa sún wọn torí gbogbo terrorist wọn yìí lágbára àti dúró pẹ́ wọ́n fẹ́ ṣe nǹkan pàápàá kan jẹ́ ìṣòwò àbí kan ṣe sùtà tán fẹ́ ṣe kán sì sá lọ so delay tí wọ́n lò yẹn láti lè jẹ́ kí oúnjẹ wọn kọ́ tán kó sún wọn. Bákan náà Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ti gẹ̀ẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó wá ní fámìlì tó sì wọ́n lọ kó àwọn fámìlì wọn wọ́n ń bá wọn sọ̀rọ̀ pé tí ẹ bá fi lè rìlíìsì àwọn ọmọ tẹ́ ẹ bá pa wọn á pa àwọn fámìlì tèmi náà. Wọ́n ṣiṣẹ́ tó ní agbára ẹ má ṣe rò wípé gbogbo tọ́lá kò security kì í ṣe kí àwọn àlọ́ gbogbo máa sóògùn ṣe ń jagun bẹ́ẹ̀ èèyàn ń ṣe fíìmù èèyàn ń ṣe tíátà láti èèyàn ń ṣe lásán ni wọn à lè sóò rẹ̀ láìláì torí information sì kù lẹ́yìn ìgbà tí wọ́n mú wọn. àwọn ṣe yìí mọ̀ sí kí lè evidence pé ṣe yìí mọ̀ sí so lè pay rẹ̀ láti mọ̀ sí kíní gan òun gan ni ò tó pay bóyá ṣẹlẹ̀ wọ́n lè kó pé ìjọba lọ́jọ́ kí ìjọba ń múra sí because tó bá pa àwọn ọmọ bọ́ ṣe ṣe dé ayé Jonathan ìjọba ayé rẹ̀ ti bàjẹ́ délẹ̀ nù wọn á ní ìjọba àwò tó fẹ́ ní àwọn èèyàn ṣòfò bẹ́ẹ̀ ní ìsìn wọ́n ti release wọn á ní wọ́n ṣiṣẹ́ tiẹ̀ ṣùgbọ́n àwọn ajá bọ́ sí pọ́ìntì kan ẹ wo gbogbo tẹ́ ẹ sọ nípa bandit ẹni àwọn tó fẹ́ pọ́n olùsẹ̀lẹ̀ lọ́yọ̀ state ni ẹni mufti ọmọ wọn àwọn èèyàn mufti ni òkò náà àfáà kan òun náà jáde ọlọ́wọ́n àlùsùn náà ni àwọn tí ń bẹ ń gbòòrò náà lu ẹnu àwọn tí ń bẹ nínú gbòòrò náà lò bá náà kí ló jẹ mọ́ àlùsùn náà ń bẹ báyìí ẹ̀yẹ ẹ̀gò tẹ̀kẹ̀ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tẹ̀ ń burí àwọn èèyàn jẹ́ kí ló jẹ mọ́ mi ń bẹ kí ló jẹ mọ́ àwọn mùsùlùmí bẹ kí ló jẹ mọ́ Islam bẹ for your information gbogbo information tí wọ́n tí wọ́n mú lẹ̀ Yorùbá bí Christian amẹ́lẹ̀ta Sunday Gbẹ̀ngà gàgà ni ṣé ṣọ́ọ̀ṣì lọ́rọ̀ wọn. wọ́n ti bùsẹ̀ ní sẹ́ẹ̀dì àwọn sẹ́ẹ̀dì àni o àwọn mufti ni o àwọn ẹgbẹ́ ni o wọ́n ní máa mọ̀ ògbómọ̀ṣọ́ ni o. àwọn tí wọ́n mú tọ́jú informant kò sí Muslim láàrin wọn ní bíbá ẹ̀ àwọn tó sì jẹ́ Haúsá bẹ̀ Haúsá àfikẹ́ ìwádìí Haúsá ó lè máa jókòó mùsùlùmí tó ṣe pé Christian ni. ó sì lè jẹ́ náà tọ́ọ̀gì ìtọ́ ẹgbẹ́ nǹkan ṣiṣẹ́ bóun ṣe jẹun bó bá ti àjẹ́ mùsùlùmí kọ́ ṣé àrípásọ̀ tó ń jiyàn gbé ni. bandit kidnapping àwọn méjèèjì yẹn kò ní nǹkan ṣe pọ̀ mọ́ ẹ̀yà kìí ṣe Fúlàní kìí ṣe Yorùbá kìí ṣe Fúlàní kìí ṣe Yorùbá kìí ṣe Haúsá kìí ṣe Ìgbò kò ní nǹkan ṣe pọ̀ mọ́ ẹ̀yà kò ní nǹkan ṣe pọ̀ mọ́ mùsùlùmí kìí ṣe Christian kìí ṣe Muslim kìí ṣe ẹlẹ́bọ ìta bá ti bá ń bẹ̀ ẹni abá ti bá ń bẹ̀ náà ni kìí ṣẹ̀sìn wọn lọ́rọ̀ that is reality ẹ máa mú ọ̀nà kankan àwọn àti hate Islam yẹn o ti hate ẹ̀ tẹ́lẹ̀ kọ́rọ̀ bá ń dìtì òṣò ṣẹlẹ̀ bọ́rọ̀ bá ń dìtì ọ̀bá ṣẹlẹ̀ o ní like Islam gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí kò yọ nípa ọmọ nítorí ọba ti mọ èèyàn máa ń sọ̀tẹ́ náà ni ẹ bá ti gbé déwájú èèyàn nígbà tó ọmọ ó nígbà tó bá tó ń gbé àìmọ̀ ni ẹ má bínú yóò sì wọ́n mọ̀ Islam ni yẹ̀ká ń bẹ ó ń mú ní ẹ̀yẹ wo Al-Qur'an ni wọ́n sọ pé kó máa jagun àwọn kan wọn máa pa ẹ̀ sọ pé ó dìde rẹ̀ ṣé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ìpáyẹ̀ yes ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ṣé ò lè kó o lè pààyàn tó bá náwó lórí pé wọ́n sápa ẹni ni wọ́n gbọ́dọ̀ pa ni ìdìrín yẹn àbọ̀ síbi àwọn àyà Qur'an tó sọ pé wọ́n pa àwọn èèyàn kan ẹ wà ní sọ̀rọ̀ délẹ̀ ta ni wọ́n ni wọ́n pa yes àyà Qur'an wà tó ní ẹ pa wọ́n àwọn wa ni ṣé wọ́n ni ẹ tí gẹ́gẹ́ ọ̀rọ̀ mi nìsín wọ́n lọ mú un lórí kọ̀ọ̀dì wọ́n mú kùsí kàkà tó yé wọn àwọn àyà kan mẹ́tọ́ pé ojú ògbó lọ́wà wọ́n ní wàkọ́tì lórí mùsùlùmí náà káfà tàbí gan wọ́n sá máa ń wúwo gbogbo àwọn àyà ìpáta ó simple kò sí ẹ̀ka tó dàrú bẹ́ẹ̀ Al-Qur'an ó ní kẹ́lẹ́ bí ọlọ́run wọn ẹ̀dí tiẹ̀ rí bọ́lá ti sọ nǹkan rẹ̀ ló ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí bó ṣe rí rèé ẹ gba owó ilẹ̀ lọ́wọ́ wọn ẹ gba owó jíṣíà lọ́wọ́ wọn owó tí wọ́n ń gbé lù ẹ gbà lọ́wọ́ wọn ẹ pa wọn gbogbo tẹ́ bá ti bá wọn tẹ́ bá ti bá wọn ọ̀rọ̀ nù Al-Qur'an ẹ gbé sí àǹjagun wọ́n wá tó abẹ́rẹ́ rẹ léèrè pé àyà gangan fúnra rẹ̀ ṣé kò yé wọn náà pé wọ́n ń jagun lọ́ni láàrin àwọn kèfèrí tí ń bá àwọn mùsùlùmí jà láyà ìwà sọ pé the same Al-Qur'an sọ wípé láì kúrò àfìdí ẹ gbọ́dọ̀ fọ́ọ̀ṣẹ́ nìkan ṣẹ̀ṣẹ̀ kọ́tù wá takò ìtọ́ni wọn máa jagun ni Al-Qur'an nìtẹ́ ní oníkó gbowó lọ́wọ́ àwọn kèfèrí tí ń gbé ìlú mùsùlùmí kó gbowó lọ́wọ́ wọn tó wí bẹ́ẹ̀ sọ́nà àkóso lọ pé èyí tó bá nídìí ìrànlọ́wọ́ nù wọn ní wàhálà fásitì lóògùn mú èsè mùsùlùmí ìmú nítorí kí inú tí a náà lè dùn ẹfọn owó sàká owó dẹ́yìn mùsùlùmí gbàjọ àwa mùsùlùmí sàká láàmú yọ
tọ́wọ́ ti lè jẹ́ tí ìṣe mùsùlùmí tí wọ́n ń gbé lu mùsùlùmí ní tóun bá yọ ìṣe sàkà torí kò ìṣe mùsùlùmí ó lè jẹ́ jíṣíà owó kan tó wọ́n pè nù torí pé ìlú tó yẹ pé mùsùlùmí ní darí ẹ̀ ni mùsùlùmí ó sì yọ sàkà tàbí kó yọ sàdákà owó sàkà àti sàdákà tó bá yọ ní gọ́ọ̀mẹ̀ntì ó lò láti fi finance gbogbo àwọn nǹkan rẹ̀ gẹ́gẹ́ bí tax là ń pè Nàìjíríà both muslim and non-muslim ní oṣù kìíní ní Ọ̀yọ́ kí ni gọ́ọ̀mẹ̀ntì ó fi tax ṣe yóò fi mójútó orílẹ̀-èdè tí ń darí àwọn ẹ̀fọ́ wọn ṣé wọ́n wá ní àjẹ ni ṣé bára wa náà lọ́lọ́ jẹ president tó ní àmà yọ àti governor tó ní àti senator tó ní àmà yọ tax ara wa náà ni ṣé wọ́n á yàn àjẹ rárá owó tó yọ òun oní wọn fi mójútó òun náà san fún security òun náà fi ń da títì òun náà fi ẹdí ẹnìsìn bẹ́ẹ̀ tó ló kọ tí Islam máa pe tiẹ̀ wọn à ní sọ pé kí kèfèrí kó yọ kíni sàká mùsùlùmí wọn sọ pé kó lè kíni o kó yọ sàká kódà nínú sẹ̀ríà Islam àwọn tó bá jẹ́ kèfèrí tí wọn ò tó lè san owó yẹn wọn ni wọ́n yá fi wọn ni lẹ́yìn ìjọba pé mùsùlùmí tó bá lówó sàká lọ́wọ́ ni wọ́n ní kó yọ ìjọba tí lówó sàká yọ lọ́wọ́ sọ́dáka ni kò ṣe kí ni sọ́dáka iná lówó tó pé ìgbọ̀n bá tágbára rẹ bá ti kíni ọba mọ̀ wọ́n wà mú wọn ní kọ́lùkọ́lù pé ara pé Islam ṣe é ti ẹ tí ẹ ṣe mùsùlùmí nù nítorí ọmọ professional religion iná Islam wà á study kó tó mọ̀ ọ farabalẹ̀ ọkọ toró ní bẹ̀rẹ̀ ó ní àárín ó ní ibi tó parí sí ọ wà ní kàkà mẹ́wàá bọ́ọ̀lù ó wà máa tọ́ pátápátá lágbègbè ibùgbò tọ́lọ̀ tí ní ká máa bá wọn jà wọ́n ń bá wa jáde o wọ́n wá ní káà náà bá wọn jà dèdè ní ẹwà pé ọlọ́run mú pé ọlọ́run tó wọ́n pa wọn kèfèrí Yorùbá bá kù dáadáa àìmọye kèfèrí tí wọ́n bá ànábì ìgbèrú pátápátá tí wọ́n fi ẹ̀ka sí wọn àwọn Christian lọ bá ànábì àbáwọn arúgbìkítà wọ́n lọ bá pé àwọn travel àwọn ọ̀dẹ̀ ríbi táwọn ó sùn ilẹ̀ ṣúbà wọn ní Mẹdínà àwọn ìpínlẹ̀ wọn lọ sọ mọ́sálásí kó tó bá àwọn yìí gbogbo àwọn èèyàn rẹ̀ kódà àwọn tó fìyà jẹ ànábì ìgbà tánàbì wọ Mọ́kà padà tọwọ́ bá wọn ànábì dáríjì tọ́pọ̀ dùn wọn yàtọ̀ sáwọn tó pé ẹ̀mí àwọn èèyàn ti kéde ó ti ṣòfò lọ́wọ́ wọn jù ṣé Yorùbá mi yé ní sí ntí ibi Islam bá ti sọ̀rọ̀ ogun déédéé tí Islam sọ níbi ogun ẹ lọ síbi international law nínú international law náà sọ ẹ máa kógun jọ jà wọn náà jà wọn lóbore covid náà di ara rẹ tó tó wọn sọ̀rọ̀ nípa pé àwọn kèbè tí wọn bá yé jà o ẹ bá wọn jà o tí káyà pàtó pé láyé ní akun anilẹ̀dí náà lábẹ́ kọ́ tí ló kún fi dé wọn làwọn ìròyìn jókòó mi di àríkà kábàrò àti wọn léyìn léwọn òsì gbogbo tì wọn òsì bó sí ọlọ́run ní èmi ọlọ́run ìsọfẹ́ mùsùlùmí pé kẹ́ mọ̀ sí dáadáa sí wọn ẹ mọ̀ sí dáadáa sí wọn nígbà tí wọn ìṣẹ́ ti ń bá yín jà very simple analysis ànábì kó ẹrú sọ́kọ́ wa pa wọn ni nígbà tí wọ́n bá àwọn tí ń bá jà ọ capture àwọn tí ń bá jà kí ló kù ẹ arrest wọn ni wọ́n sọ àwọn èèyàn dẹrú níbo ta lọ́sọ̀ dẹrú kò sọ ẹ̀dẹ̀kẹ́ta dẹrú Islam mọ́ tú ẹrú lẹ́ni kódà àwọn ìjìyà kan bẹ́ẹ̀ Islam tó pé tó bá ti sẹ̀sẹ̀ ìtara rẹ̀ ní kókó lọ tú ẹrú lẹ̀ nígbà tí yóò fi di ayé àwọn sọ̀hábà kò sí ẹrú kankan mọ́ níbi gbogbo ilẹ̀ lágbára Islam tó gbọ́n lẹ̀ lọ́nà kàbọ̀ náà méjì Islam ò kò kẹ́rù ní mọ́ tú ẹrú lẹ̀ ni àmọ́ ìtumọ̀ ẹrú lọ́dọ̀ tí wọ́n ni pé àwọn tí wọ́n bá wá jà àwa capture wọn ẹ má pa wọn nígbà tí sọ̀rọ̀ ẹ̀dá àwọn ẹrú nù wọ́n sì padà tú wọn lẹ̀ náà yóò ní ọ̀rọ̀ ní ká tó sì kéde nínú wọn gbàtà fẹ́ tú wọn lẹ̀ wọ́n bá wọn káwọn ọmọ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí ò ti mọ̀ nǹkan kọ káwọn ẹlẹ́bọ̀ yẹ kọ́ wọn bí ó sì mọ̀ nǹkan kọ tó bá tó wá kọ́ wọn bí ó sì mọ̀ nǹkan kọ àti tó yín lẹ̀ ìhun ló fẹ́rẹ̀ pẹ̀lú ogun wood agogun bá dàrí láàrín àkókò mbẹ so gbogbo tẹ́ kótókótó tẹ́ máa ń ṣe ẹ sábà parọ́ mọ́ Islam ẹ máa bí alẹ́ èrè jí ọba yé yín ni kékeré ṣe pé ẹ kà máa jókòó tí ọyọ ẹ tẹ̀kẹ́ yìí ni tàbí a ṣàlàyé ajáyé tá a bá sì jáyé tá ẹ bá mọ̀ ìpé ẹ sí ọ̀rọ̀ sọ ẹ mọ̀ pẹ́ sọ̀rọ̀ tó ní kúkú jùlọ ni wípé ẹ̀yin aráàlú wa ìran méjì tí mo ṣàlàyé ẹ kíyèsí o bandit yàtọ̀ tàbá fẹ́ kọlu bandit sẹ́ni tó bẹ́ẹ̀ ju gọ́ọ̀mẹ̀ntì lọ gbogbo àwọn èèyàn wa tí wọ́n sọ pé àwọn bandit káàkiri ẹ̀ má dáhùn lóhùn kìí ṣe bandit o wọ́n àbí ẹ̀dá kan lọ bẹ̀. ìkejì nítorí dáa tí ọba ní yọọlẹ̀ lẹ́yìn tí ò ní kó bọ́ ọ̀nù ọba yá tá a bá rí kidnapper ká ìfọ̀mù ọlọ́pàá àwa lè mú wọn lẹ́dẹ̀ wọn bẹ̀tẹ̀ á jẹ́ pé ọlọ́pàá mọ̀ pé àbẹ́ sọ pẹ́sẹ̀ kan bóyá kí wọ́n kún wa lọ àbí kí wọ́n sọ pé ká lọ sí àbí ká rí DSS kí wọ́n fún wa ní mọ̀nà bá ṣe ṣe torí ó lè yọọlẹ̀ and then nítorí pé àwọn kan máa ń lo chance pé àwọn fẹ́ lọ kọlu kidnapper tó pé ọ̀tá wọn tí wọ́n jọ ń jà ni wọ́n pè ní kidnapper wọ́n máa rò pẹ̀lú bí tí wọ́n jọ ọmọ ọlọ́mọ gbé tí wọ́n lọ gbé inú ilé rẹ̀ gbogbo àwọn àyèyẹ àwọn tó lè fi òfin múlẹ̀ tó sì lè sọ òfin iná níjọba ó sì ní ọlọ́pàá fún yín àti lọ́ọ̀yà tá a bá ti rìn normal níbẹ̀ náà á ṣọ́ra kò sí ìgbà tó burú kí wọ́n àtakò kẹ́nìkan sọ pé òun fẹ́ help àwọn aráàlú níbi ọ̀rọ̀ security àwa náà ń sọ́lù wa àwọn tá a sì ń sọ ilé bọ́ mẹ́mbẹ́ Christian mẹ́mbẹ́
àti mùsùlùmí papọ̀ aṣọ akẹ́sí bá takò ẹnì akẹ́kẹ́ sí bá pẹ̀gẹ́ ẹnì akẹ́kẹ́ ṣùgbọ́n kẹ́ ẹ má máa fi ọ̀rọ̀ security dá wàhálà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín pípọ̀ yìí tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ sọ ilẹ̀ Yorùbá yìí lẹ́ níjà láàrin ara yín ṣùgbọ́n mi gbọ́dọ̀ mọ̀ sí àwọn operation tó wà heavy tẹ̀fẹ́ máa ṣe kí ni tẹ̀fẹ́ máa ṣe that is the only thing tá a sọ fún yín. ìkejì àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n polówó ogun against Islam wọ́n hate Islam wọ́n ń bá Islam jà ìwálẹ̀ ṣe security ẹ̀wá expect power ọmọ ká support yín àbí ká máa promote tribalism àbí ká tó lè bí ikú káwọn èèyàn tó gbọ́ bẹ̀lẹ̀ táwọn èèyàn tẹ́ni owó ṣòfò àwọn olè support yẹn tọ́ta bá takò yẹn lórí ìlú àlè support yẹn ìwà dèdèrè tí ó tọ́ka sí pé òun mòfin ọmọ kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ tá a bá ti ń gbọ́ lẹ́nu yín á ní trust yín láti sọ wa tó lẹ́fà sì ṣe yín wọn ó sọ wọn jẹ́ ń pè lọ́lọ́pàá àwọn tí ó fún ní ọ̀dà ọ̀gbọ̀dọ̀ mọ́kàwé ó gán ṣeré ó gbọ́dọ̀ kàdébì kan number 2 ó train rẹ̀ number 3 yóò sign kó wọn máa tẹ̀lé òfin kò sì gbọ́dọ̀ máa tẹ̀lé òfin wọ́n sì monitor ẹ̀ wọ́n guide ẹ̀ ìwọ ta ní guide ẹ̀ ẹni bí lè sọ pé Ògúnlákayé ní guide òun Ògúnlákayé sọ pé bó ṣe pè ní bàbá wa tó ẹ̀yin náà lè tó parọ́ pé ẹ máa dà mọ́tò ògùn ẹ̀rọ gbogbo lóògùn olójú ibi tó gùn ti lè ṣẹ láàrin ara yín lẹ́tẹ̀lé mọ́ ṣògùn láàrin ara yín ní gbogbo jùlọ ni pé ó wà kù méjì lẹ́yìn kidnapper àwọn mọ̀tàzìkú wa àwọn tí wọ́n ń fi security gbowó ń bẹ nù wọn apá kan nù wọn a máa kidnap àwọn náà wọ́n tún wá lọ tú ẹ̀ka kidnap lẹ̀ ọ̀ ń bẹ dáadáa àná mọ̀ pé ẹnì kankan bẹ́ẹ̀ tí ìbá ipò ọ̀rẹ́ rí o náà sọ pé everything kájẹ́ kọ́ ọlọ́pàá kápẹ́ jẹ́ kí ìjọba ọmọ àwọn kan bẹ wọ́n fi ń wówó ni àwọn míì olóṣèlú wọ́n fi ń wá owó lọ́dọ̀ olóṣèlú àbí owó lọ́dọ̀ ìjọba àbí owó lọ́dọ̀ àwọn aráàlú wàláhì wa ìbọn wọn tí wọ́n ní agbára wọn tí wọ́n ní ogun tí wọ́n láwọn ní wọ́n ń ta ni wọ́n fi ń gba nǹkan sápò ni wọ́n à ń lẹ́mìí dáadáa kẹta faraàlú ju tí wọ́n jẹ lásán lọ. irú àwọn eléwu ọlọ́pàá ọmọ tó sáyìn ni ó búra ni bí wọ́n sọ ara nù ọmọ tí wọ́n ṣe wọ́n gba owó tó lówó. lọ́lọ́pàá bá yà sí pé ọwọ́n fi iṣẹ́ rẹ̀ wá owó àbí ẹni other security agencies tí wọ́n bá yà síbẹ̀ ẹ̀yin góòlì lára pé ìpèníjà yìí wọ́n sì gbọ́dọ̀ mú ọlọ́pàá ọgbọ́dọ̀ lóyà àbí security government ọgbọ́dọ̀ lóyà síjọba àtàràlú ẹ̀ pẹ̀tẹ́ yìí kìí ṣe aráàlú kìí ṣe ìjọba kìí ṣe kankan ara yín ni ẹ fẹ́ fi pawó ni ọwọ́ àbáwọn nínú àwọn tí wọ́n wà nínú gbogbo àwọn làbárí tá à ń gbé káàkiri ètò ajé pàpàmọ́ rẹ̀ táwọn kan abẹ́rẹ́ tó fẹ́ gbógun tẹ̀sí Islam àbí wọ́n fẹ́ promote ẹbọ àbí wọ́n fẹ́ sọ pé ẹ̀sìn táwọn ọ̀dà àjù Islam lọ wọ́n á lo chance kìíní gbogbo ẹ̀yà aráàlú tó ń sàlàyé báyìí ni pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tó máa ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀tì máa gẹ̀ẹ́sì pé kìí ṣe aráàlú ni ó mìn ètò parí ẹ̀ ìkìlọ̀ rèé fẹ̀yìn èèyàn wa ẹ ṣọ́ra o social media ti déwu o gbogbo èèyàn ní lọ́nà ní opportunity àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ gáìdẹ òfin ò mú wọn social media ọ̀rọ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ bí èèyàn bá sì gbọ́n ọ̀tẹ̀ lọ́rọ̀ lọ́tọ̀ pé alladhina yasma'una al-qawla wọ́n máa ń gbọ́rọ̀ o ṣùgbọ́n tí wọ́n bá tẹ̀lé wa yattabi'una ahsana ètò dánú ọ̀rọ̀ ni wọ́n tẹ̀lé alùpàá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti gbá kẹ́ ẹ̀ sọ́ra fún gbogbo tẹ́ bá ń gbọ́ ẹni tó yọ sọ ọ̀n bẹ́ẹ̀ àwọn journalist tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn tí wọ́n mislead àwọn èèyàn tẹ̀ pé irọ́ ni wọ́n ń pa ẹlòmíì promote tí ò yẹ kó promote wà láìtàláì àwọn kan bẹ̀rẹ̀ pé 70% ọ̀rọ̀ tí wọ́n máa ń repeat lójoojúmọ́ irọ́ ni àbí misleading ẹ ṣọ́ra o gbogbo ẹ̀yà àlùwà ẹ ṣọ́ra o fún social media o àwọn kan bẹ̀rẹ̀ pé akíkanjú ni àwọn àmà lórí social media ni wọ́n ò sí ní ọ̀gbáǹdì o ẹnu wọn kékeré tẹ́ wá sí báyìí wọ́n á ṣẹṣẹ ìgbìrètẹ̀ tí wọ́n ò lè ṣe wọ́n máa sọ fún àwọn lè ṣe ọlọ́ni yàyà lẹ́dínà mọ̀nà olùmọ̀ ẹ̀tàkùn lónà máa la àtàfàlọ́ ẹ̀ tẹ́lẹ̀ gbàgbọ́ kí ló dé tẹ́ ẹ̀ máa sọ tí ẹ̀ ní í ṣe káàbùrọ̀ mákìtà ní ìdá lọ́ọ̀yì àǹtàkùn ló máa la àtàfàlọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ náà kí ẹ̀ máa sọ tí ò lè ṣe wọn bá tẹ́ bá lè ṣe ẹ má mislead àwọn yẹn wọn bá tẹ́ bá lè ṣe náà ni ẹ sọ ẹ má parọ́ mọ́ ẹ má ṣèkì mọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ní ẹ̀ka sí ọ̀rọ̀ parí ọ̀rọ̀ mi pé gbogbo ẹni tẹ́ ń da orí social media rú àtẹ̀yìn tẹ́ ń bú Islam ẹ lọ sí jẹ́jẹ́ Ọlọ́run bínú sí yóò tún láti rí yọ yẹ̀yẹ̀ yín yóò gbé òye pamọ́ àwọn ẹ̀sìn wọ́n bọ́ọ̀ bá mọ̀ ní kò béèrè má attempt láti bàjẹ́ wà á ní point ẹ̀fẹ́ bàjẹ́ tá a bá fẹ́ gbé bíbélì ìṣòro ọ̀rọ̀ Ọlọ́run lápòjú ẹ̀ a máa kó ti tó dé ẹ̀ ń gbé sí lanú lẹ̀ báyìí ni ẹ̀ lanú lẹ̀ báyìí oríṣi olómọ ní orí kẹjọ ẹsẹ̀ kẹjọ ó ní àwa ní ọmọbìnrin kékeré kan òun ò sì ní ọmú
kí ni a sì nígbà tá a bá fẹ́ ọmọbìnrin wa ṣé wọ́n lọ wá pàásì ní ọmú ni bóòlù fẹ́ gbà pọ̀lọ́ ọlọ́run nínú Genesis àwọn ọmọ ọlọ́run sọ̀kalẹ̀ láti sánmà wọ́n wá bá àwọn ọmọ ayé àwọn obìnrin ayé tó fáìn wọ́n dẹ̀ fún wọn lóyún lọ àwọn pọ́sùlù kan sọ fún pé ọ̀rọ̀ ọlọ́run lèyìn òun Solomoni bóyá orí kejì ẹsẹ̀ kìíní òun ní wọ́n ti lọ dá àjùnú àdùnfẹ́ olólùfẹ́ mi a fi ìdúró rẹ̀ jọ igi ọ̀pẹ àti ọmú rẹ̀ méjèèjì bíi sírí àjàrà nísinsìnyí ní òògùn ọ̀pẹ mi lọ ní òògùn ọ̀pẹ lọ sọkúsọ lọ gbára mẹ́rin àwọn pọ́sùlù kọ́ sọ pàwọ́ gbàgbọ́ orin Dáfídì orí kejì ẹsẹ̀ kìíní Dáfídì ọba sì darúgbó ọjọ́ orí rẹ̀ sí pọ̀ kò sì móoru àwọn àti ọba ní pé ẹja wá Abisagi ọmọlẹ̀ Símónì ọmọ arábìnrin náà dẹ̀ ṣẹ̀wà púpọ̀ arábìnrin náà sùn ló kan àyè ọba ó ń sìnkì ọba sì móoru àwọn pọ̀sùn kan sọ pé ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ ọ̀rọ̀ Ọlọ́run wọn kọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run náà ni Al-Qur'an ọ̀rọ̀ èèyàn iná ní Bíbélì lọ́jọ́ kan máa hẹ́dìtì ẹ̀ gbogbo ọ̀sán náà kájọ òkè hẹ́dìtì ẹ̀ láti more than 1,400 years tí Al-Qur'an ti kọ́ ẹ̀nà kan tọwọ́ bọ̀ gbogbo kálukú alẹ́ ìṣe ń bá pé ó jóná àbá àwọn mùsùlùmí tó bínú tọba ilé fowó pa anything gbogbo wọn ṣe kọ́lẹ̀ ń bẹ̀ náà ló kálukú jù ọ̀dà ìṣibẹ̀ gbogbo àwọn àgbẹ̀ káàlẹ́ òṣìṣẹ́ ní sẹ̀yà sábẹ̀rẹ̀ ìdí nìyẹn wọn bá sì lọ tí mo tún sọ yìí náà ó tún bí ọdún ajẹ́ pé ìsìn náà ọlọ́run ètè kápó lọ́kàn rẹ àtòrí rẹ àtòjú rẹ ni ọlọ́run padà fi ọmọ náà ni kò sí jàǹbẹ́ so ẹ̀yin tẹ̀ ń bú Islam ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ́ béèrè tẹ́ ẹ̀ bá tó wá lè béèrè ẹ má parọ́ ẹ má sí ọ̀rọ̀ sọ ọdún wa náà kátà ṣe pẹ̀lú yín ju pé afa ìlọ́lọ́lọ́ ẹ̀kejì àmọ́ já yín ọlọ́run bá ní kẹ́gbọ́ àwọn ọmọ alágbàríkà tí wọ́n bẹ lórí net wọ́n pọ̀ àwọn ọmọ yẹn pọ̀ wọ́n ń já yín àwọn ẹlẹ́dẹ̀ láàkáyè irú iṣẹ́ báyìí ẹ má fẹ́ máa ṣe ọ́ dáa púpọ̀ ìgbà míì yìí tẹ́ ẹ bá mọ̀ fẹ́ ṣe fèsì ẹ wá afa àti bá súnmọ́ yín afẹ́ ìsàlàyé nǹkan báyìí fún mi ẹ bá ti bá láyé tán ẹ fún ọ léṣe torí iṣẹ́ Islam ó ní dìímọ̀ ìyá ṣe nǹkan tí ẹnìkan kan lè bọ́ bẹ́ẹ̀ lónìí tí ó sì mọ̀ lónìí ó béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti mọ̀ pé kílẹ̀ ti mọ̀ kílẹ̀ mọ̀ ń pẹ́ yìí lèyìn fi ní wọgbó ọlọ́run wa pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil